Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wo ìkànnì Jugba Master Channel. Ṣéun Agboola ní orúkọ tèmi. Àtúndé lọ́sàn yìí ni o. Adé ní sáà ta wà yìí. Kí la wá mú wá? Kì í ṣèròyìn mọ́ pé àwọn ICIC, àwọn agbésùmọ̀mí tẹ́rọ́rìsì ẹlẹ́sìn Islam, àwọn Fúlàní, àwọn tí oní Fúlàní dé. Torí a lè sọ pé gbogbo mùsùlùmí, ṣùgbọ́n ní ẹ̀ka ti òkè ọya, àwọn oníjàgídíjàgan ẹlẹ́sìn mùsùlùmí tó jẹ́ ẹ̀yà Fúlàní, wọ́n fi ohùn ránṣẹ́ sí àwọn kìrìsìtẹ́nì tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà bíi pé ìdúkokò àti ìlérí mọ́ ni. Àwọn Amẹ́ríkà àti Ísírẹ́lì náà dẹ̀ tún dá padà fún wọn pé kò jọ o, ìsọ̀njọ́ ebù. Àwa dúró ti àwọn kìrìsìtẹ́nì gbágbágbá, eléyìí tẹ́ ẹ ṣe fún wọn yìí ó tó gẹ́. Ṣùgbọ́n àríyànjiyàn lórí wọ́n ń pa kìrìsìtẹ́nì, wọ́n ń pa kìrìsìtẹ́nì, ẹ mọ̀ pé yẹn ti kú òun bẹ̀. Tẹ́rọ́rìsì làwọn yẹn ń dojú kọ báyìí, kì í ṣe ẹ̀sìn Islam. Tó o bá jẹ́ Christian, tó o bá wà láàrin àwọn tẹ́rọ́rìsì, wọ́n ó dojú kọ ọ́. Bó o bá jẹ́ lẹ́sìn ìṣẹ̀ṣe tó wà lára àwọn, ẹ kúkú mọ̀ pé ilẹ̀ Amẹ́ríkà àti Ísírẹ́lì wọ́n ètì tẹ́rọ́rìsì bàjẹ́. Wọ́n ètì ìfìyàjẹni, pàápàá jùlọ lórí ẹlẹ́sìn dé. Ṣùgbọ́n kí ni èrò ọkàn àwọn ará òkè ọya, àwọn northerners yìí? Ìtí òye mi ń bẹ̀ ni pé gbogbo bí ìgbógun ti àwọn terrorist ṣe ń lọ, gbogbo ibi tó ń gbà wá pé àwọn fẹ́ gbógun ti àwọn terrorist ni wọ́n faramọ́. Wọ́n ò faramọ́. Bí àwọn èèyàn ṣe ń gbógun ti terrorist làwọn ń dá padà sẹ́yìn. Bẹ́ẹ̀ ni wọ́n ń complain wípé àwọn ò fẹ́ Israeli, àwọn ò dẹ̀ fẹ́ USA, àfi àwọn orílẹ̀-èdè lárúbáwá kọ̀ọ̀kan tí wọ́n ń darúkọ bíi Pakistan àti China, Turkey àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí lè ro ọkàn àwọn oníjàgídíjàgan ẹlẹ́sìn gangan tó fi jẹ́ wípé àwọn tó ń gbógun ti àwọn afẹ̀míṣòfò yìí, ọ̀tá wọn ní padà jẹ́ lójú wọn? Èrò ọkàn wọn àmọ́, ṣùgbọ́n wọn ò fẹ́ kógun yẹn ṣẹ́, nítorí wípé èèyàn tó wà lẹ́yìn orò tó rò fi ń ké, àwọn ló wà lẹ́yìn terrorism lórílẹ̀‐èdè Nàìjíríà, àwọn ẹ̀yà yìí ni. Tí irú ẹ̀ bá ń ṣẹlẹ̀ ń bò míì, tẹ́yà míì bá wà ń bẹ̀, kò fẹ́ wọ́pọ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ àgbàpẹ́yà míì wà ń bẹ̀ àbí, ṣùgbọ́n àwọn ni majority. Tẹ́ bá dẹ̀ ń gbọ́ orúkọ àwọn afẹ̀míṣòfò yìí, bíi Lakurawa, bíi Boko Haram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo àwọn nǹkan yìí ní Israel ní àwọn ṣetán o, àwọn ò padà sẹ́yìn o. Ìròyìn Sahara Reporters ti ẹ̀gbẹ́ kan, àwọn Israel ti fi ohùn ránṣẹ́ pé láyéláyé àwọn ò padà sẹ́yìn lórí ọ̀rọ̀ yìí. Àwọn ṣetán láti bá ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ṣiṣẹ́ papọ̀, pàápàá jùlọ olórí elétò ààbò tuntun Christopher Musa. Àwọn ṣetán. Tẹ́ ẹ bá dẹ̀ wò dáadáa, nǹkan tí Gumi ń sọ tó ń sọ ni wípé wọ́n fẹ́ gbógun ti òun àti àwọn ẹlẹ́sìn Islam yòókù pẹ̀lú àwọn northern leaders. Ṣé bẹ́ẹ̀ ni Gumi? Gbogbo àwọn nǹkan tí Gumi ti ṣe sẹ́yìn làṣírí rẹ̀ wá ń padà tú síta. Torí ó ní nínú ètò kan tí a ti gbọ́ pé ní around 1990, Gumi jáde ní Kaduna tó sọ wípé gbogbo kìrìsìtẹ́nì, wọ́n ló declare massacre against gbogbo kìrìsìtẹ́nì tàbí gbogbo ẹni tó bá mọtí bí kan máa pa wọ́n. Nígbà yẹn, bí around 1995 or so, Gumi ti wà lẹ́nu wàhálà kí orílẹ̀-èdè yìí kó jẹ́ ti mùsùlùmí àti Fúlàní nìkan. Ìtò sì ń surprise wa ni pé tó bá jẹ́ lóòótọ́ allegedly ni Gumi gbérù ìgbésẹ̀ yìí gbà yẹn, tó sọ̀rọ̀ yìí jáde tí ò sì sínú ìjọba, nǹkan tí ń ṣe wá tipẹ́. Torí gbogbo àwọn nǹkan kéékèèké báyìí náà ló máa ń padà di ní ńlá, láti máa declare pé àwọn tó bá mọtí àbáwọn ẹlẹ́sìn kan ẹ ṣe kinní kan fún wọn, tí Gumi dẹ̀ mú jẹ. Tó bá jẹ́ bí wọ́n ṣe sọ pé ó ṣẹlẹ̀ nígbà náà lọ́hùn, wàhálà ńlá ni.
now bí wọ́n ṣe ń gbìyànjú láti secure wa àti àwọn onígbàgbọ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì nílẹ̀ yìí, ṣé ẹ mọ̀ wípé wọ́n tún ṣe protest lórí òkè ọya àwọn northerners. ìbéèrè mi nìyí, kí ni ìtumọ̀ protest tí wọ́n ń ṣe? pé Trump ṣe kí ni Trump ṣe? kẹ́ ẹ lè mọ̀ wípé irú àwọn èèyàn tá a ní à ń bá gbé yìí, tá a bá jọ wo ra wa, tá a gbéra wa sẹ́gbẹ̀ẹ́ ara wa, kí la lè fi wọ́n wé lẹ́gbẹ̀ẹ́ wa? ṣáàṣì lè jọ máa gbé lọ ṣá. level of education wọn, reasoning wọn, ṣé tiwa àti wọn papọ̀? àwọn èèyàn wá gbógun ti àwọn tó ń gbógun ti àwọn aráàlú, wọn ò wọnú ìlú wa o, láwọn tó wá gbógun ti àwọn terrorist yìí o. ẹ wá bẹ̀rẹ̀ sí ní protest pé tí Trump ṣe ò dáa. kí ló dé tẹ́ ẹ protest against àwọn tí ó ti ń gbógun tì yín, tí wọ́n ń fi ayé nira fún yín, láwọn terrorist yìí? kí ló dé tẹ́ ẹ bọ́ síta bí ẹ ṣe ń bọ́ síta against Trump yìí? ìlà fi ń sọ wípé tí ẹ bá mọ̀ nípa ẹ̀, léyìí tó tiẹ̀ dájú tí gbogbo ayé mọ̀ wípé yàtọ̀ fún pé ẹ mọ̀ nípa ẹ̀, ẹ̀yin náà lẹ wà ń díẹ̀. ẹ̀jẹ̀ ni wọn ò lè pín, ẹni wọn ò lè pín Nàìjíríà, ẹ̀yin lẹ́dẹ̀ ń bà á jẹ́. ṣé káwọn tẹ́ wá ń bà á jẹ́ mọ́ lórí kan máa wò yín ran, kẹ́ẹ̀dẹ̀ máa fi abọ́ gbá wọn lórí, kẹ́ẹ̀ máa fọ́ wọn lórí, kẹ́ẹ̀ máa dú wọn lọ́rùn, kẹ́ẹ̀ sásá bẹ́ẹ̀ ẹ̀sìn abẹ́ ẹ̀yà, kẹ́ẹ̀ sì fi bo orílẹ̀-èdè yẹn jẹ́, káwọn yòókù dẹ̀ máa wòran. protest tí wọ́n ń ṣe yìí ó jẹ́ kí n ronú bíi pé ṣé èèyàn bíi tiwa àti ọpọlọ bíi tiwa làwọn ẹni yìí ni? tí ò bá sí plan ńbẹ̀ ni, tí wọ́n ní agenda, kí ló ṣe di pé à ń protest against Trump or US? Gumi tó sọ wípé wọ́n fẹ́ gbógun tẹ̀sìn Islam àtàwọn northern leaders, ṣé ẹ mọ̀ wípé tá a bá ń sọ pé ọ̀bà yìí jẹ́, ta ló yẹ ká pè lọ́bà yìí jẹ́? Israel ti promise o, bó ṣe jáde nínú ìwé ìròyìn wípé àwọn ṣe tán láti wá sórílẹ̀-èdè Nàìjíríà láti bá wa gbógun ti àwọn terrorist. wọ́n ní kì í ṣe àwọn ẹlẹ́sìn Islam o, ṣùgbọ́n tó o bá ti jẹ́ terrorist, irú ẹ̀sìn tó bá wù kó o máa ṣe ò ní gbáyé. ṣébi tó ń bà wọ́n lẹ́rù rèé. ọgbọ́n tẹ́sí ń dá ni pé kí àwọn ìlú tó jẹ́ ẹlẹ́sìn Islam náà ò lè gbéra dìde kan sọ́dọ̀gùn ẹ̀sìn. bẹ́ẹ̀ kì í ṣe torí ẹ̀sìn nìkan o, torí ẹ̀yà, pé Fúlàní fẹ́ gborílẹ̀-èdè Nàìjíríà láàrin táwọn northerners ń sá. ìjọ lẹ gbọ́ kí northerners kankan ṣàdídá jáde pé àwọn ń protest against nǹkan tí ò dáa, nǹkan tó bá dáa ní ọmọ protest against. ìbéèrè mi ní ṣérù wọn náà ló sì yẹ ká jọ máa wà, ká máa pera wa ní unity, togetherness, one Nigeria. àwọn ò against one Nigeria, ṣùgbọ́n ṣérù wọn ló yẹ ká jọ máa jẹ́ one Nigeria tí wọ́n ń ba ayé ọmọ nìkejì jẹ́, tí wọ́n fẹ́ pa ìran míì run. ṣérù wọn ni. àwọn Israel sọ wípé àwọn ò ní kọjá ibi tí ìjọba Àbújá, ìjọba àpapọ̀ bá fún àwọn láti ṣiṣẹ́. àwa ń rọ ìjọba àpapọ̀, táwọn ará bí bá fẹ́ ṣiṣẹ́, Ọlọ́run ràn yín lọ́wọ́. ibi tẹ́ ẹ bá máa fún wọn dé, ẹ jẹ́ kó jẹ́ ibi tí yóò ní àpẹẹrẹ. a kàn advice ni, àlẹ́ lè ṣe bẹ́ẹ̀ tàbí ẹ̀ ń ṣe bẹ́ẹ̀. kádẹ̀rọ ìjọba bàbá wa Bọ́lá Ahmed Tinubu pé àwọn tí yóò bá báwọn ará bí ṣiṣẹ́ kánjó lóòótọ́, kánjó lóòótọ́ o, torí wọ́n sì ń ṣiṣẹ́ ibi wọn káàkiri o. màá tún rọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí baálé baálẹ̀, àwọn tí wọ́n strike ní Sokoto, àwọn tó kù
tí wọ́n tún wà láwọn igbó ibòmíì wọ́n ń wá sọ́nà ilẹ̀ Yorùbá àti àwọn middle belt bá a ṣe gbọ́. Ẹ jẹ́ ká kíyèsára wa ní àwọn agbègbè wa torí pé tí wọ́n bá tún fi balẹ̀ sínú igbó wa ní tó mú wa bẹ̀jọba àpapọ̀ lórí ọ̀rọ̀ forest guard kán mọ̀ jẹ́ kó pẹ́ kó mọ̀ jẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n tún ti máa kórin iṣẹ́ mi ìjọ kó mọ̀ bá burú ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ. Ẹ̀yin ọba, ẹ̀yin olórí agbègbè, ẹ̀yin Yorùbá, tí ọ̀rọ̀ ọ̀bá dé gòdògòdò mú yín tán ẹ kì í fọwọ́ mú imú báyìí pé kí ló ń rìn mí àfìgbà tó bá wọnú wo mú yín. Ẹ jẹ́ àkíyèsára lásìkò yìí. Gúmi àti àwọn ìránṣẹ́ àsìtáàní rẹ̀ wọn ò sinmi o. Inú ń bí wọn sí ilẹ̀ Israeli àti US nítorí pé wọ́n mọ̀ pé wọ́n fẹ́ gbógun ti terrorist. Wọ́n sì mọ̀ pé àwọn ni terrorist ọ̀hún. Wọn ò sì fẹ́ kí terrorism kó dópin lórílẹ̀‐èdè yìí títí tí wọ́n fi gba gbogbo ìlú àti ìjọba. Ọlọ́run ti bá wa ṣe àti láwọn tó máa ràn wá lọ́wọ́. Ẹ̀yin ọba wa, ẹ̀yin olórí, ẹ̀yin náà ràn wá lọ́wọ́ o nípa pípèsè ètò ààbò láyìíká yín. Díẹ̀díẹ̀ ló máa ń dàgbà kó tó di pé yóò dàgbà sígi mú yín. Ẹ̀yin ọba tẹ́ ń fẹ́ Fúlàní, tẹ́ ń fún Fúlàní nílẹ̀, ẹ kíyèsára. Ọba kan nípínlẹ̀ Ọ̀ṣun tí gbogbo ayé mọ̀, kódà mi ìfẹ́ máa dáko ẹ̀ mọ́, ọba Wò, mi ìpè tán, ọba Wò láìpẹ́ ló ṣèpàdé pẹ̀lú àwọn aráabí tó ní kò lè sí wàhálà nílùú Wò tó kó àwọn Fúlàní ìjọ pé kán máa jayé wọn. Kì í ṣe pé ọba yìí ò mọ̀ bó ṣe kéré tó, kì í ṣe pé kò mọ̀ wípé àwọn ẹni yìí ò mọ̀ọ́re, ẹni tó bá ṣe wọ́n lóore ni wọ́n ń dojú ogun kọ. Wọ́n ṣe bẹ́ẹ̀ nílùú Ìlọrin, Fáfọ̀njá. Kó mọ̀ jẹ́ pé tí wọ́n bá gba ìlú yẹn á di ìlú kejì táwọn aráabí gbà nílẹ̀ Yorùbá. Kó mọ̀ jẹ́ pé ọba yìí fẹ́ kógun ja ìlú ẹ̀, àwọn aráàlú ẹ̀ dẹ̀ ń wòran. Kí ni wọ́n wá fẹ́ ṣe? Ó ti kó wọn dé already. Táwọn yẹn bá láwọn ò gbà, tí wọ́n bá fa wàhálà, àwọn aráabí ò wá padà wá. A jẹ́ pé ọba yẹn ti fáwọn aráabí ní chance láti wá pa àwọn aráàlú ìlú ẹ̀. Ẹ̀yin ọba tó ṣẹ́kù, ṣe rí bó ṣe ń lọ. Ọba Àrà tó ṣìdí, ṣe rí àrà tó dá láti máa sọ pé àwọn Fúlàní èèyàn wa ni wọ́n níbo láti jọ tán. Níbo ni wa ti dọ́gba? Níbo ni ọ̀kín, bàbá ẹyẹ àti olóńgbò ẹhànnà, níbo ni wọ́n ti jọra? Ó gbólóńgbò ó kó wọn wálé ká máa wá bọ́kìn gbé. Ẹ̀yin ọmọ ìlú Rà tó ṣìdí nílùú Wò, mo kí yín kú àlejò. Mi ò ní kí yín kú ọ̀fọ̀ ẹnì kankan. Tọ́ba yín bá jẹ́ kẹ́ ẹ ráyé gbé ni o. Toró ti kókú wọlé, ó ti kárùn wọlé. Àwọn tó kó wọlé yẹn ikú ni wọ́n o. Ẹ kíyèsára. Mo kí yín bẹ́ẹ̀ ṣe ń wò wá níkànnì Jugba Master Channels.